lẹ́yìn tí iléeṣẹ́ British Broadcasting Corporation BBC tí wọ́n ti fi iṣẹ́ ìwádìí tí wọ́n láwọn ṣe fún ọdún díẹ̀ sẹ́yìn nípa gbajúgbajà wòlíì àrẹ́ràn àti oníṣẹ́ ìyanu ni wòlíì olóògbé Tèmítọ́pẹ́ Balógun Joshua tó jẹ́ olùdásílẹ̀ ìjọ Synagogue Church of All Nations tó wà lágbègbè Ìkọ̀tún Ẹ̀gbẹ́ ní ìpínlẹ̀ Èkó lẹ́yìn tí wọ́n ti fi àṣírí nípa bàbá náà síta. Àwọn ìjọ náà pàápàá ẹni tó jẹ́ ọkùnrin kan oníròyìn kan tó jẹ́ ọmọ ìjọ náà ọ̀gbẹ́ni Dáre Adéjùmọ̀ ó mà ti sọ̀rọ̀ lórí ẹ̀sùn burúkú tí BBC fi kan wòlíì TB Joshua. Bẹ́ẹ̀ ni Dáre Adéjùmọ̀ ó sọ̀rọ̀ burúkú sí BBC. Ó ní iṣẹ́ ìròyìn gidi kan náà ń ṣe o, iṣẹ́ ìbàjẹ́ ni wọ́n ń ṣe, àti wípé igi tọ́lọ́run gbìn ni wọ́n fẹ́ fàtú ṣùgbọ́n èyí tí kò lè ṣeé ṣe. Ẹ rántí pé lọ́jọ́ ajé ìyẹn ọjọ́ Monday tí í ṣe ọjọ́ kẹjọ oṣù kìíní ọdún 2024 tá a wà yìí ní iléeṣẹ́ BBC ni wọ́n gbé ìwádìí nípa wòlíì TB Joshua tó dolóògbé lọ́jọ́ karùn-ún oṣù kẹfà ọdún 2021 jáde, níbi tí wọ́n ti láwọn ṣe ìfọ̀rọ̀wérọ̀ fún àwọn ọmọ ìjọ bàbá náà tẹ́lẹ̀ tí wọ́n tó bí 30 àti ọmọ kan tí wọ́n ní wòlíì TB Joshua bí síta ìyẹn Àjọkẹ́ ní ọdún 28, níbi tí wọ́n ti tú àṣírí wípé ọ̀pọ̀ àwọn obìnrin ní TB Joshua ń fi ipá bá láṣepọ̀ nínú ìjọ ẹ̀ nígbà tó wà láyé. Bẹ́ẹ̀ ni wọ́n ní iṣẹ́ ìyanu èké ni bàbá náà tó máa ń ṣe, tó máa ń fún àwọn èèyàn lówó láti ṣe ìjẹ́rìí èké àti àwọn abracadabra míì bẹ́ẹ̀. Látìgbà tí wọ́n ti tú àṣírí TB Joshua síta ẹni ariwo ńlá mà ti sọ tọ́pọ̀ àwọn èèyàn sì ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ náà. Ṣùgbọ́n nínú ọ̀tẹ̀jáde tó fi síta, ọ̀gbẹ́ni Dáre Adéjùmọ̀ tó jẹ́ oníròyìn tó máa ń sọ̀rọ̀ lórí nǹkan tó ń lọ ní ìlú àti ọmọ ìjọ Synagogue, ó ní bàbá ńlá irọ́ ni ìjọ BBC pa mọ́ wòlíì TB Joshua. Ó ní láti ọdún yìí kí ló dé tí gbogbo àwọn tí wọ́n láwọn fọ̀rọ̀ wá lẹ́nu wò tí wọ́n á ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń jáde báyìí tí wọn kò lè sọ̀rọ̀ lásìkò tí TB Joshua wà láyé láti jọ kojú ara wọn kí ọkùnrin náà lè sọ tẹnu ẹ̀. Onígbà tí TB Joshua wá jáde láyé tán ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń gbé ìwádìí jáde nígbà tí wọ́n mọ̀ pé kò sẹ́ni tí ó máa fèsì. Ó ní ètò ń dùn àwọn BBC àtàwọn tó ń lò wọ́n ni pé wọ́n rò pé ìjọ Synagogue yóò kú lẹ́yìn tí wòlíì TB Joshua ti kú, ṣùgbọ́n tí wọ́n ní ìṣàkóso ìjọ náà tó wà lọ́wọ́ ìyàwó ẹ̀ wòlíì Evelyn Tèmítọ́pẹ́ Balógun Joshua. Ìṣàkóso ẹ̀ ń lọ dáadáa tí ìjọ náà sì ń gòkè. Wọ́n lé yìí ìlú máa bí àwọn alágbára náà nínú tí wọ́n fẹ́ wó ìjọ Synagogue. Dáre Adéjùmọ̀ wá jẹ́ kó dì í mọ̀. Ó ní ẹni tí wọ́n ti ẹni tó ń dùn mọ́hún ni pé wọn kò fẹ̀sùn burúkú kan ìyàwó TB Joshua tó ń ṣàkóso ìjọ náà. Ó lóun rò pé obìnrin náà ni wọn yóò máa wọ́nà láti gbé ṣubú báyìí, ṣùgbọ́n lórí níbi tí wọ́n fojú sí ọ̀nà bàbẹ̀ lọ. Ó ní tó bá jẹ́ pé TB Joshua ń wú àwọn ìwà àbàjẹ́ bẹ́ẹ̀ tó ń fipá bá àwọn èèyàn sùn lọ́sọ̀ọ̀sẹ̀ pàápàá àwọn ọmọge tó rẹwà, wọ́n ní irú àṣírí bẹ́ẹ̀ ò lè bo fún àìmọye ọdún tí TB Joshua fi lókìkí tó fi wà níta. Bẹ́ẹ̀ ni wọ́n ní kò ṣeé ṣe kí ìyàwó ẹ̀ náà kó mọ àwọn àṣírí burúkú yìí kó sì wá jókòó tì í. Dáre Adéjùmọ̀ wá jẹ́ kó dì í mọ̀ o pé ọ̀tá Ọlọ́run àti ọ̀tá TB Joshua ni àwọn BBC àtàwọn tó wà lẹ́yìn wọn tí wọ́n sì tó sì ní kò sẹ́ni tó máa gba ìròyìn burúkú tó ń gbé kiri àfàwọn tí orí wọn ò bá pé náà.